ọ̀rí kí ló bí wàhálà yìí tó fi di wípé wọ́n ti fi olóyè mọ́jà sọ́lá ní wọ́n tẹ̀ tó fi dẹni tó kò nínú tí wọ́n mú sí Kútọ́nù kò ju wípé kí ló dé tá à nílé sùn tá à nílé wo bí akọ pẹ́pẹ́yẹ lórí ìrù wa àmọ́ kí ló ló fa wàhálà gan ní pàtó táàrẹ Gani Adams fi ń gbé lọ ní ẹjọ́. Ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ láti bí táwọn lọ́balọ́ba tá a bá gbàgbé bí nǹkan bí ọdún kan àbọ̀ àbọ̀dún méjì nísìnyí. À ń rántí wípé kábíyèsí ọ̀nìrìṣà pẹ̀lú àwọn ọba lẹ́yìn ìgbà tí wọ́n gbé àwọn ọba bíi mẹ́rin àbí márùn kan lọ́nà Èkìtì. Gbogbo àwọn ọba jókòó àpérò. Ẹ̀gbà wọn jókòó àpérò. Ààrẹ Gani Adams wà ń bẹ̀ tá a bá gbàgbé wọ́n wá ṣe Zoom meeting nìkan pẹ̀lú olóyè Májàsọ́lá lọ́jọ́ yìí wípé kí la fẹ́ ṣe sí ààbò ilẹ̀ Yorùbá bó la ti fẹ́ ṣe tí gbogbo rẹ̀ ó jọra wọn lolóyè Májàsọ́lá wọn sọ lójú screen ọ̀hún náà lọ́jọ́ náà lọ́hùn wípé gbogbo ẹ̀yin bàbá wa ìkúnlọ́wọ́ yín la nídìí tẹ́ ẹ bá ti ní ànìṣó a ó máa lọ wájú kò ní séwu. Kí nìyẹn wá dàbí àrífín lójú ààrẹ Gani Adams pé ibi tá a wà táwa jàre ọ̀nà kakanfò tá a jẹ olórí ológun ilẹ̀ Yorùbá kí ló dé tí wọ́n tún wá ń pè yẹn kan wípé bó la ṣe fẹ́ sọ̀rọ̀ ààbò. Orin àdùnwọ̀n òṣèwí lẹ́jọ́ ìjà lára kì í tán bọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí gangan ló bíkù sínú lákòókò yìí làwọn ọmọ ẹgbẹ́ ààrẹ Gani Adams fi ń sọ̀rọ̀ ni wọ́n fi ń bú olóyè Májàsọ́lá yìí pé àwọn náà rí bó bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé. Orí gbogbo àwọn ọba wá pera wọn wípé bá a bá lè dá dúró tíjọba àpapọ̀ fún wa láyè ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì ó ṣe kókó bó la ṣe fẹ́ sọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. Ààbò ilẹ̀ Yorùbá yìí gbogbo àwọn ọba wọ́n foríkorí wọ́n fìkúlùkùn gbogbo wọn wò wípé ta la pè lọ́wọ́ kan tí ó dá wa lóhùn tí ó ṣíwájú ogun. Gbogbo wọn wá sọ wípé àwọn prefer kí Sunday Igboho káwọn fi di akíkanjú ilẹ̀ Yorùbá tí ó máa bá wa ṣe ètò dáàbòbò. Gbogbo ẹni bá fi làákàyè bá wa lọ yóò rántí wípé láàrin ọ̀sẹ̀ tó kọjá ìta lọ sí ọ̀dọ̀ kábíyèsí orílẹ̀-ègbọ́n àwọn náà sọ̀rọ̀ yìí wípé ààbò ilẹ̀ Yorùbá tí wọ́n bá níta làwọn prefer kíjọba àpapọ̀ àbí káwọn southwest governor gbé agbára wípé surveillance ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ àwọn prefer olóyè Sunday Igboho. Òun ló bí láwọn àkókò yìí ló bí ọ̀rọ̀ wípé kò kọ́ṣẹ́ kò lọ́mọ ogun. Ẹ sì mọ̀ wípé bá a bá ti wáyé pàdé láàrí ọ̀yẹ̀yẹ̀ kan ò ní yẹ kádàrá. Ohun tó ní kálukú ti kọ látòdì ọ̀run òun la wálé ayé wá ṣe. Àjọrìn a ò mórí olówó, àjọrìn a ò mẹ́sí olòṣì. Ọba onípín ní sọ̀pín onípín dèpín, ọba ńlá ní so lórí ibùdó lórí ire. Ta lèèyàn tó yanrí olórí kó wá wí, ta lèèyàn tó yanrí yanjú orí tí ò wúlò. Ní tẹlẹ́dùmarè ń gbogbo wa ti wá sáyé lọ́dọ̀ àṣẹ̀dá láti ṣèpínwó ìmùlẹ̀. Àṣepùnlẹ̀ ọ̀hún náà tán la kọrí sọ́dọ̀ alábòde ọ̀run àjàlá alámọ̀ àmọ̀pín mọ̀rímọ̀rí tí ń mọ̀rí ọmọ tuntun lọ́dọ̀ àjàlá alámọ̀ àmọ̀pín gbogbo wa ti yanrí tá a gbé wá sókè ìpè. Èèyàn tó yan orí olówó ó ti yàn án, èèyàn tó yan orí ìwọ̀fà kò sí ohun tó lè ṣe sí. Mímọ̀ ṣe kọ́ bẹ́ẹ̀dá bá wà ní kọ̀rọ̀ yàrá táráyé ń yọ ni wò bí ìran orí inú ló ṣohun gbogbo orí òkèlè ọbẹ̀ la fi ń rúbẹ̀ kó tún lè dòyùngbà.
lọ́jọ́ tí gbogbo wa ti délé ayé arẹ́ni tí ò lọ́wọ́ arẹ́ni tí ò lẹ́sẹ̀ níjọ́ àti délé ayé ṣá arẹ́ni tí ò lórírí gbogbo ẹni bá ti wá mọ̀ wípé níjọ́ àti délé ayé láti kọ kádàrá ohun tá a jà àti ohun tá a dà láyé yóò sinmi ẹ̀jẹ̀ agbẹ́jẹ́ forí lọ́jọ́ yìí ni wàhálà ti dé wípé àṣẹ gbogbo àwọn ọba yìí ẹni tí wọ́n fẹ́ rèé báwo ló ṣe wá dẹni tí gbogbo wọn ń fẹ́ wọ́n rí wípé òun ni òṣágun ló ṣíwájú ogun olóyè Sunday Igboho has have a lot of impact owó kọ́ but through the struggle ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ lọ́jọ́ tí ìran Yorùbá nílò ẹni tí ó sọ̀rọ̀ lọ́jọ́ tí gbogbo ládéládé ò lè sọ̀rọ̀ lọ́jọ́ tí gbogbo lóyè ò lè sọ̀rọ̀ lọ́jọ́ tí gbogbo ọ̀tọ̀kùnlúlú ò lè sọ̀rọ̀ lọ́jọ́ náà ìṣẹ̀mí tá a ń lò gbà náà bí ìṣẹ̀mí ológun ni olóyè Sunday Igboho ló sọ̀rọ̀ náà lọ́jọ́ náà ló fi kọlà sí ọkàn gbogbo ọmọ Yorùbá làwọn ọba yìí náà fi rí wípé ẹni tádé bá tọ́ sí ni ẹjẹ́ afadé fún èèyàn tó bá yẹ nípò ni ẹjẹ́ àfipò náà lọ. làwọn ọba yìí ni wọ́n wá ní Sunday ó wọnú ìlú wá àmọ́ tó bá wọnú ìlú jẹ́ àkọ́kọ́ lò báyìí bómìnira Yorùbá ò bá ṣe é gbà jẹ́ àkọ́kọ́ láǹfààní security tó gbé lọ́wọ́ tó fi lọ gàngán tó fi lọ Kìṣí tó fi lọ àwọn ìlú wọ̀nyí ó ṣe gbé security yìí lọ́wọ́ ká láǹfààní ká tì ọ́ lẹ́yìn kíjọba àpapọ̀ lè fòǹtẹ̀tẹ̀. kò wá sí láyé bá a ṣe ń yọ só láwọn yọ gbọ́ ààrẹ Gani náà yọ gbọ́ pé sọmọ yìí ni wọ́n wàá gbé àbólẹ̀ Yorùbá lé lọ́wọ́ níbi táwa wà ló bí pé kò lọ́mọ ogun kò kọ́ṣẹ́ o tẹ́ ẹ̀ bá gbàgbé. bọ́bá wá dòní bọ́bá wá rí pé àwọn ọba yìí wọ́n ní ọmọ táwọn fẹ́ rèé òun ló bí ọ̀rọ̀ wípé Tinubu ló ràn Tinubu nílò bó ti léwu kíjọba máa lòyàn tó ṣé yóò máa fẹ̀mí ara ẹ̀ wéwu tó ti ń latikú lọ Tinubu ló lò ó ló fi lo bí ọdún méjì nílùú Kútọ́nù oṣù mẹ́fà lólóyè Májàsọ́lá lòún jámásẹ̀ nílùú Kútọ́nù. bí Tinubu bá wà lò ọdún kelóore tí Tinubu ti wọlé tó lóyè Májàsọ́lá orúkọ rẹ̀ ò tí ì kúrò nínú red list. ni olóyè Májàsọ́lá wá wò pé ẹ̀yin bàbá wa ẹ̀yin náà là ń jà fún bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ́ káàrin náà láàrin èkúkú tọrọ kọ́bọ̀ ìsìtọrọ oyè lọ́wọ́ ìjọba àmọ́ bẹ́ẹ̀ bá ṣe wò ó pé ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọ wò gẹ́gẹ́ ní gún ohun tó bí wàhálà rèé. kò wá ń ṣe wípé olóyè Májàsọ́lá ló fẹ́ àmọ́ látàrí ìrìn àjò àtojúṣe àtìgbésẹ̀ tí olóyè Májàsọ́lá gbé ló kọlà sí gbogbo ọmọ Yorùbá lọ́kàn wípé onílé ọlọ́nà tó ti lówó tán ó ní ọmọ jì àtàwọn ọkọ̀ kàrànkàràn tọ́pọ̀lọpọ̀ olówó mi ò rówó rà. fífẹ̀mí ẹ̀ lélẹ̀ fúnra rẹ̀ ló kọlà sọ́pọ̀lọpọ̀ èèyàn lẹ́mìí wípé ta leléyìí. olóyè Májàsọ́lá ò dẹ́gbẹ́ kan lẹ̀ yìí ló fi di pé gbogbo ibi tó bá wọ̀ tẹrú tọmọ ni wọ́n ń fẹ́. wàhálà
àtojúṣe bórìrùn mi ò ṣe ní parun ló fi dẹni táyé ń fẹ́. bí wọn náà bá wá gbẹjẹ káyé ó fi ọ rìn jẹ́ kí gbogbo ọmọ ìran Yorùbá ó rí ọ wípé ìwọ náà ń jà fún mẹ̀kúnnù. ayé ti dayé social media sàn láàrin ajé mímú ní pẹ́kọ́rọ́ májà gbọ́ kò sí mbẹ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe ẹ jẹ́ káyé rí i. ayé ò kí ń sùn wọ́n kọ̀rọ̀ mọ́ gbangba ọ̀sáwò ìwòrìwò ẹjẹ́ àjọ wò ó ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí. orí ewúrẹ́ kò sọ pé òun ò ṣe ìyá àgùntàn lórí ìyàwó òbí dúdú. kí ni ń fàjà kí ni ń fẹ̀tẹ̀ ẹnu kí ló bí ká mọ gbéra wa lọ ilé ẹjọ́. àgbàlagbà tí bá ń bẹ́ni tó kéré síjà ọ̀nà méjì ni ó pín sí. wọ́n ní kò sí ohun tí wọ́n ń fàgbà á ṣe ju kọ́ fi rọmọdé jẹ lọ. bọ́mọdé bá wá lágbàlagbà mọ́lẹ̀ ó dá lábùkù. ló fi jẹ́ wípé ẹni tó bá ti dá làbùkù máa wá ká gbogbo ẹni bá ti wà lókè kó ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀. kò sẹ́ni tó kọjá àdánwò àfẹ́ nípa dúró lábẹ́ rẹ̀. ọba tó dá òun ló dá ìràwọ̀ pẹ̀lú òṣùpá kọ́ lè máa ṣe àdáyanrí ọ̀sán òun òru ká lè máa mọ bọ́jọ́ ṣe yí bọ́dún ṣe yí gorí ara wọn. oòrùn ni ó ṣèmọ́lẹ̀ tọ̀sán òṣùpá ni ó sọ láláàjì. lọ́jọ́ tí oòrùn bá ń ṣe ọlá tiẹ̀ lọ́wọ́ bóṣùpá bá yọ ayé òwò pé kí ló dé. lọ́jọ́ tẹ́ ń lóra àwọn tí yín kò sẹ́ni tó di yín lọ́wọ́ ìràwọ̀ ọmọ Adéyẹmọ ló dé. He's not a criminal. Throughout all the rallies Sunday Igboho made, there's not any casualties. Èèyàn ò kú, wọn ò pààyàn. Wọ́n ṣe rally l'Óṣogbo, wọ́n ṣe rally l'Oǹdó, wọ́n ṣe l'Èkìtì, wọ́n ṣe l'Ògùn. Ó kù dẹ̀dẹ̀ kí wọ́n ṣe wọ́n ṣe Ìbàdàn, ó kù dẹ̀dẹ̀ kí wọ́n ṣe t'Èkó. ṣé bóun ló búrẹ́kẹ́ ló wá di ọjọ́ ńlá tí gbogbo ọmọ Yorùbá ń pariwo July 1st. ó dọlọ́mọ òrọ́mọ aláyẹ òráyà ọlọ́kọ̀ ṣàfẹ́kù ọkọ rẹ̀ dòmídọ̀la. kí ló bí ẹ̀tanú? kí ló bí ọ̀tẹ̀? lórí ìrìn àjò yìí a rí gbogbo ọmọ Yorùbá mi wọ́n pè lólè. Adẹni tó pe kidnapper. Àwárí ẹni rẹkọ̀dù kan lọ́dọ̀ ọlọ́pàá pé Sunday Igboho has been asked of being a kidnapper. Ló fi jẹ́ pé igi tọ́lọ́wọ́n ọba mi dání kò ṣeé fàtú. Bọ́lọ́ṣèlú bá fẹ́ ṣe rally àbò fẹ́ jáde wọ́n mobilize àwọn èèyàn ní. Sunday Igboho doesn't mobilize anybody. èèyàn mélòó ni ó fún lówó? àmọ́ ẹni tó rí ṣàdá ni wọ́n fi ń pè lóòṣà. orí ló ṣàádá la fi ń pe ọmọ Adéyẹmọ lóòṣà. iṣẹ́ lolóyè májàsọ́lá ṣe tó fi lórúkọ nílẹ̀ yìí lókè òkun. He run helter-skelter, sacrifice a lot of things.
that made him a hero. Bí mo bá upload video, mama, Sunny Boy is a hero. Sunny Boy is a hero. Sunny Boy is a hero. Why? Because he fought for his tribe. He fought. Sacrificed a lot of things. Sacrifice his well-being, sacrifice his children, sacrifice a mother, sacrifice his uncle, sacrifice his friend, sacrifice his properties. Ẹni tó ń ṣiṣẹ́ àtẹni tí ò ṣe kankan náà lèrè wọn. Ìkankan náà kọ́. Let's accept what fate has in destiny for each and every one of us. Lọ́jọ́ tá a bá gba ohun tí kádàrá yàn fún wa, la ó nísinmi nínú ayé. O ò lè dàbí lágbájá bẹ́ẹ̀ ló ò lè dàbí sàmẹ̀lì. What has destiny has in store for you? Is it riches? Poorer? Famous? It has been written. That is why we have those we call palm readers. This is the lifeline. Lifeline. This for the world. This is your marriage status, relationship status. It has a lot of meaning. For those who seek for knowledge, we know what I'm talking about. This is your lifeline. This is your wealth. And this is your relationship status. Even your fingernails have a lot of meaning for those who seek for it, who are willing to learn. Gbogbo nǹkan láyé ló ti ní bá a ṣe ṣe. Sunday Igboho is not a criminal. He was only declared wanted when they tried to assassinate him. Because if Sunday Igboho was murdered the other day, it will be another news, breaking news. Some hoodlums, some unknown gunmen will be the title. It won't be DSS, because before we could have the story, it was this, I think, the second day before DSS could come online and tell us, release a press statement. But if the operation was successful, it will be unknown gunmen attack Sunday Igboho's house. We won't have known anything. And thanks to Lady K, who went online directly. Ṣerú ẹni yẹn, ó wá yẹ kó ṣe kankan ká mọ gbélé ọlé ẹjọ́ ká mọ bínú ẹ̀. Lórí ayé tí ó tàn ẹsẹ̀ mẹ́fà. We are all going to die. Gbogbo tá a bá ṣe láyé kò ní gbé. Ìwà kan ló wù, àwọn ẹ̀dá yìí ò ní gbàgbé. Ọlọ́run tí ó ṣẹ̀san ò ní kú. Ayé wo bá a ti ń ṣe. Ohun tó ṣe kọ̀rọ̀ táráyé ò lè wí tẹ́lẹ̀. Lọ́jọ́ bá kú táwọn wí gba gbogbo ẹ̀ wáyà.
Buhari kú gbogbo tó ṣe ayé sọ. Bọ́ bá rántí kú Gà lóde Ìbàdàn sòtítọ́. Bọ́ bá rántí kú Abacha tó rántí kú Buhari rọra lágbára. Afẹ́fẹ́ lágbára, afẹ́fẹ́ sì nípò. Kò síbi tí ò lè fẹ́ dé. Ọmọ tí wọ́n lóyún ẹ̀ lọ́wọ́ yóò lòpọ̀ tiẹ̀ náà bó dọ̀la. Àṣesílẹ̀ sì làbọ̀ wá bá ohun gbogbo tá a bá ṣe ní ọ̀padà wá dìtàn. Ìtàn ló ní kálukú wa ń kọ. Who are those who support Sunday Igboho when he was agitating for Yoruba nation? History will surely bring it out. Who are those who mock him when he was facing challenges and obstacles? History will surely bring them out. Gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ rẹ̀ lánàá, àìnà hu ọ̀pọ̀lọpọ̀ wọn dà, ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láyé bí ẹ láìsí. Lọ́jọ́ kìíní àná, ààrẹ tó ní ó ti gbowó lọ́wọ́ PDP o, ó gbowó lọ́wọ́ APC o, ó gbowó lọ́wọ́ Labour Party o. Tá a bá gbàgbé, àtúrẹ́ tó ní kọ́lọ̀ máa fọ̀rún kẹ́ bàbá wa Alhaji Muideen, ọ̀là Alhaji Muideen ló lọ gbé 60 million àbí 30 million fún ọ. Kọ́mọ bàbá Alhaji Muideen tó wá jáde pé kò rí bẹ́ẹ̀. Lórí ìrìn àjò yìí, aláwọ̀ tí wọ́n jọ bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn ni wọ́n dúró báyìí pé Sunday Igboho à ń bẹ lẹ́yìn rẹ̀. Òjijì ni wọ́n yọ ṣọ́ọ̀kì lára ọkọ̀ ni wọ́n ní máa lọ. Ààrẹ ni tó gbéṣẹ́ pẹ̀lú ààrẹ ni tó bú. Sunday Igboho ń bẹ òkìkí ẹ̀ ń tàn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú mélòó nù yín dà lónìí. Ló fi jẹ́ pé ẹni tọ́lọ́wọ̀ bá dá òrìṣà dá ni wọ́n ń pè lóríṣà. Mélòó la fẹ́ kà? Mélòó la fẹ́ sọ? Impact olóyè Sunday Igboho ló fi sí limelight. Ní gbogbo àwọn well educated and exposed people adopted Sunday Igboho as their brother, as their hero. Because he participated very well in the rebuilding of his tribe and in the placement of the security surveillance in the southwest. He committed all what he has. Igboho impact make away from him. Òun ló ṣínà tí gbogbo ayé wá wò pé ta lẹni yìí. Àtẹni tó fẹ́, àtẹni tí ò fẹ́. If you could ask, what is Sunday Igboho fighting for? They will tell you, agitating for Yoruba nation or a freedom fighter. Because it makes an impact. You have never made that impact. And you want everything to be equal or your own to be greater than Sunday Igboho's own. No. You are sleeping with your own wives and kids. Igboho is busy running helter-skelter without sleeping with his wives, children, and you expect to have the same result, and you expect everybody to celebrate you the way they are celebrating Igboho. No.
Ó yàtọ̀. The equation is not the same. Let's accept what faith has in store for us. Ìgbà yẹn la tó ní sinmi. We are all there now. If you are no more, Awolowo is no more. Awolowo legacy continue ringing the bell in our ears. Our father told us they go to Form 6 through Awolowo free education. We never knew, but the history still there. Likewise, our unborn children will feel the impact. Listen and watch. Hear the story of a man bearing Sunday Igboho. It is an impact. He made his name differently. Differently. That is why a lot of people adopted him as their father, as their hero, as their warrior. Not by, no matter how you downgrade, demote, blackmail, abuse, accuse him. Sunday Igboho has already written his name on people's hearts. Ó ti kọ orúkọ sọ́kàn àwọn èèyàn kọjá kéèyàn kan bu ẹni bá bu àwọn èèyàn kan mọ̀ wípé I think it's not normal. It has made his name. Is it that we take it or we leave it? It has made his name. Let's accept what faith has in store for us. If the kings come up and later concluded that Igboho should step down for Yoruba nation, that the security in Yoruba land, Southwest, will be in place, that everybody is going to be secure, people will surely follow him because the security matters most. A lot of people are running helter-skelter in Europe. They have worked tirelessly. Wọ́n ti ṣiṣẹ́ bí wèrè. But they are afraid of coming home. Because there is no security. There is no good light. Yorùbá sì ní mi ò fẹ́. Ó ṣàgbàmọ̀bọ̀ kò sí bá a ṣe fẹ́ ṣe. A lè yọ tàwọn ọba yẹn kù because they are the one to seek. That is when Baba Olugbo of Orilegbo was talking. He said, we both signed a signatory. The man says, I will write a letter to the Southwest governor to plead on your behalf that you are not a criminal. Orilegbo is a man of honor with integrity. A well-reserved king. Àwọn èèyàn kan ní ṣé kò yẹ kí Igboho ọ̀dọ̀ ọba tó yẹ kó kọ́kọ́ lọ kọ́ ló lọ. Ṣé rí ibi téèyàn bá ti rí fọkànbalẹ̀ torí wípé ẹni yìí ló ní kóhun wá, ẹni tí ó tí mọ̀ bóyá ibi báyìí lòun lè wọ̀, ibi báyìí lòun ò lè wọ̀, ìrìn àjò yẹn mọ̀ gbà jẹ́jẹ́.
kò síbi tó lóyè Sunday Igboho ò ní dé lọ́dọ̀ àwọn lọ́balọ́ba. Kò síbi tí ò ní wọ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ó gbọ́gbọ́n ó sì gbá làákàyè. Ẹja yọjú sáwọn ọba tí wọ́n bá wa yanjú ọ̀rọ̀ yìí. Nítorí kú tí ọba pani tó bá ṣì ní fìlà ọ̀pẹ ló yẹ ká dá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. Kí la gbé fún yín? Sọ̀rọ̀ la mọ̀ sọ ni. Àmọ́ ìfẹ́ lẹ́ní. Ẹnáwó, ẹnára, ẹná làáfíà. Lórí ọ̀rọ̀ olóyè Mọ́jàsọ́lá mú rẹ́ni tó ní BP dọ́là. Mo rí inú ẹni tó jẹ́ fámìlì wa ó ní BP dọ́là. Lórí ọ̀rọ̀ májà. Bẹ́ẹ̀ náà ló wá wà láwọn tí ò mọ̀ rí. Àwọn tó gorí òkè, àwọn tó ń gbàwé. Ìfẹ́ ni. Ọ̀rọ̀ Bíbélì lẹ́sìn tẹ̀lé pé ìfẹ́ lélẹ́dùmarè fi dálé ayé. Ìfẹ́ lélẹ́dùmarè fi dóhun gbogbo. Ìfẹ́ tó ní sí wa lójú ó fi wá jọba lórí ohun gbogbo tó dá. Ìfẹ́ yìí ló fi dá wa lénìyàn ọba tó tó bọ ni. Olúwa Ọlọ́run ọba mi ló nífẹ̀ẹ́ kì í ṣe àdádá sílẹ̀. Bó la ṣe fẹ́ dúpẹ́? Ọpẹ́ àdúrú tán lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá. Àtẹni tó fẹ́, àtẹni tí ò fẹ́. Ọpẹ́ àdúrú tán lọ́wọ́ gbogbo àwọn ládéládé lóyè. Bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ọ̀jájá tó fi dórí bàbá wa Láàfin Ọ̀yọ́ àti gbogbo ọba kábíyèsí Olúpọ́n Orílẹ̀-Ẹgbọ́n àtàwọn ọba ṣàǹkóṣàǹkó tí mi ò rántí orúkọ wọn. Ìfẹ́ ni àwọn kábíyèsí kan wà wọ́n mú òótọ́. Àmọ́ bí tí wọ́n dúró sí as custodian of culture gbà wọ́n láàyè kí wọ́n lè sọ̀rọ̀. Because they may withdraw the certificate of office from there. Are you the one backing Sunday Igboho? That is why a lot of kings feel reluctant to come out with their full shares that they support Sunday Igboho. But deeply in their mind, they know the causes Sunday Igboho is fighting for is genuine. But who are they to come out openly? That is why I told everybody, never you abuse the kings. Because they are under the bondage of the Constitution. Under the bondage of the Constitution. Òfin ló dè wọ́n, òfin ni wọ́n fi fún wọn. They may withdraw it. That is why ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó gbọ́gbọ́n. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun. Ọpẹ́ la máa dá lọ́wọ́ yín. Lọ́wọ́ gbogbo media houses pátá, ọpẹ́ la máa dá. Ṣáláròyé ni
àbí channel gbogbo ilé ìwé ìròyìn mélòó tí wọ́n wò pé ó ní ìlú òní fẹ́ jí ó tú. Even the English spoken ones, they stood by him. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ wọn. Nítorí bẹ́yàn bá jó lọ, bẹ́yìn rẹ̀ bá fíró tí ọ̀bá rẹ̀ nìkan, ó tó pani. Gbogbo igi tó yẹ kó lóye Sunday Igboho fẹ̀yìntì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gún ló jẹ́. Ló fi jẹ́ pé bọ́lọ̀ bá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ ó tún máa bínú sí. Gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ èsì kọ́lẹ́ ọmọ dánù. Ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ́lómi bá àwọn èèyàn sẹ́ni fídíò sí mi màá kàn wò ó tàbí kí n má wò gan-an èmi ò ráyè gbogbo yẹn jàre. Because answering you is like giving you audience. Once I neglected you, you will know you are ephemeral. Wàá mọ̀ pé ò jámọ̀ kankan. Tí wàá rí pé ó dà pé òun pàtàkì ara rẹ̀ màá fún ẹ ní kó kàn. Bẹ́ẹ̀ kí n tó fún yàn wọ́n ní yóò ti ṣe tó mẹ́wàá àbí 15 because I hardly reply. I just wọ́n ló mọ̀. Orí Yorùbá ní èké ní pẹ̀rú, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀ rẹ́, alájọbí ní pẹ̀yẹ kẹni tí bá a dání, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dalẹ̀, alájọbí ọ̀dà. Orí bí ọṣẹ bá họ́, lọ́jọ́ tí ìdọ̀tí kan bá bọ́ sí yọ bọ́ọ̀lẹ̀, gbogbo ohun tẹ́ ẹ rò pé kójọ lórí Yorùbá nation yóò padà tán yọkàn. Ìbùkún Elédùmarè ní múni là, Olúwa ní máa ń lani. Ọlọ́run ní sì máa ń gbéyàn ga. When God is ready to promote, it doesn't require your sisters, your brother, your parents, your family. It doesn't require your boast. It requires the intervention of Almighty. When it's ready to promote you, forget the rest. Gbogbo wa pátá ni mo dúpẹ́ lọ́wọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó dúró tán. Tí wọ́n wò pé ojú òní ti Májàsọ́lá, ojú òní ti ẹ̀yin náà. Kò sí ohun tí máa ń pààyàn ju wípé àṣé ohun tí mo dáwọ́lé àṣé mi nìkan mò ń bẹ̀ẹ̀. Gbogbo ọmọ Yorùbá ni a dúpẹ́, adúkẹ̀kẹ́ o. Ìkà kò ní ṣàlàáfíà yín o. Ọpẹ́ mi pàtàkì yóò mọ lọ sọ́dọ̀ àwọn kan tó yẹ pé wọ́n ṣe Yorùbá nation. Àmọ́ fi olóyè Sunday Igboho làwọn ní. Lára wọn ni ìyá wa Tóyìn ọmọ Adégbìtẹ́. Bó ṣe ń lọ. Ọmọ wọn ni mo ṣe àjínà, ọmọ wọn ni mo ṣe ànádò. Ìyá yóò ṣe Yorùbá nation. Àmọ́ gbogbo ibi tí ẹ̀gbẹ́ bá ti fẹ́ ta bó lóyè Májàsọ́lá, kò ní gbà. Forward ever, backward never. Whoever that look down at you will always come back and meet you at the great top. Mo mọ̀ lóore o. Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. Àtàwọn tó tún dà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ṣe Yorùbá nation ṣùgbọ́n Ìgbòho ò ní tẹ́, Ìgbòho ò ní kú, àwọn ọmọ rẹ̀ ò ní sánání ni wọ́n dúró dè. Ọlọ́run ò ní fi yín lẹ́ngbà kankan. I really appreciate every one of you. Àtẹ̀yin oní comment, àtẹ̀yin oní share. I appreciate every one of you. Orí gbogbo tá a bá dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere. Àbákú laṣọ awọ ẹnìkan ìpaṣọ àgùntàn dà ọmọ aráyò ní rí kádàrá gbogbo wa padà.
mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lórí.